káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn, ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Kí la fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ lénìí? Òun ni ìlera tí à ń pè ní health. Ìlera lògùn ọrọ̀. Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó ilé, ìmọ́tótó ara, ìmọ́tótó oúnjẹ, ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Iṣẹ́ àgbẹ̀ niṣẹ́ ilẹ̀ wa. Ẹni kò ṣiṣẹ́ á jẹ̀bà tó tutù. Ẹ̀gúsí láìsí ọkọ́ àti àdá kò yí pé o, kò yí pé o. Ìlera lògùn ọrọ̀. Ìlera tá fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀, ó máa pín sí ìpele 5 again. Ìpele àkọ́kọ́ ni kí là ń pè ní ìmọ́tótó. Ìlera ni. Oúnjẹ jíjẹ, ìlera ni. Ìsinmi, ìlera ni. Bẹ́ẹ̀ ni, ẹ ká bẹ̀rẹ̀ láti ibi ìmọ́tótó. Kí là ń pè ní ìmọ́tótó? Cleanliness. Kí là ń pè ní ìmọ́tótó? Ṣé rí ìlera ni ògùn ọrọ̀. Jẹun kó wá lògùn ló máa ń gbẹ̀yìn kìràkìtà. Láàárín èmi àti ní àsìkò tí a wà yìí, nǹkan tó wù wá ń jẹ kọ́ là ń jẹ, nǹkan tá rí là ń jẹ. Nígbà tó jẹ́ pé nǹkan tó wù wá ń jẹ owó wa ò ká. Ṣé à ń eat healthy lẹ́nujọ́ mẹ́ta yìí? Àbí a kàn ń jẹun ká ṣáà má kú? A kàn ń jẹun torí pé òkúnnú la fi ń gbé tìta. Ṣé à ń jẹun nítorí ká lè lókun àtagbára ni? Àbí à ń jẹun nítorí ìlera ara wa? Ọlọ́gbọ́n o, olóye o. Ṣé rí tí a bá máa sọ̀rọ̀ ìlera, a máa kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi tó ń pè ní ìmọ́tótó. Ìmọ́tótó ní àyíká wa, ìmọ́tótó nípa nǹkan tí à ń jẹ, ìmọ́tótó níbi aṣọ tá à ń wọ̀, ìmọ́tótó náà tún wà níbi ọ̀rọ̀ sísọ. Bẹ́ẹ̀ ni, ṣé rí ọlọ́gbọ́n o, olóye o, kí ni àwọn nǹkan tí à ń jẹ sẹ́nu ara wa tó ń fún wa ní okun àti agbára? Gbogbo nǹkan tó lè máa fún wa ní okun àti agbára àti ìlera á jẹ́ mọ́. Jẹ́ ń lé sí mi lé sí ẹ. Láyé àtijọ́ tí à ń pè ní ayé ìwáṣẹ̀, láyé àwọn baba ńlá baba wa, kí ni nǹkan tó ń jẹ, kí ni nǹkan tó ń mu? Àwọn baba wa ní ẹkùn tí ò ń jẹran ìkàsé, wọ́n ń jẹun àtàná. Gbogbo nǹkan tí a máa ń jẹ ní ilẹ̀ Kùtù Òjíire, nǹkan tí wọ́n ṣẹ̀ tú, tí wọ́n ṣẹ̀ kó dé láti oko, òun là ń jẹ, òun ló ń fún wa ní ìlera. Lẹ́nu jẹ́ mẹ́ta yìí, àbí ní ayé ìsìn, ká pè ní ayé ìsìn, ṣé à ń eat healthy mọ́? Gbogbo nǹkan tá à ń jẹ pátá là ń preserve, là ń microwave, là ń gbé là ń preserve gbogbo oúnjẹ tá à ń jẹ. Kò rí bẹ́ẹ̀ mọ́, à jẹun ìlera mọ́. Ta ló tiẹ̀ mú owó lápò tó lè lọ fi ra èso? Torí èmi rí i pé ní ayé ìwáṣẹ̀, nǹkan kan tí kò kí ń jẹ àwọn èèyàn níyà ní èso. Ènìyàn lè máa lọ, wàá tọrọ ọsàn, wàá tọrọ ọ̀gẹ̀dẹ̀, kò sí nǹkan ọ̀hún tí ẹ̀ ń tọrọ. Ṣé ẹ tó ń bọ̀ látoko tó kó ọsàn bọ̀, tó kó ọ̀gẹ̀dẹ̀ bọ̀, tó kó pa gbogbo nǹkan tó ń pè ní èso la máa ń fúnra wa ń gbà yẹn, ní àwọn nǹkan tó máa ń ṣe ara wa ní àǹfààní. Ṣùgbọ́n nísìnyí, gbogbo ẹ̀ ti gbówó lérí. Oúnjẹ tó ń ṣe ara wa láǹfààní gan ò ṣeé rà, kò ṣeé kọlù. Bẹ́ẹ̀ ni, nǹkan tá a bá ti rí là ń jẹ. À jẹun nítorí ìlera ara wa mọ́, nítorí ká má kú, nítorí ká lè rókun láti fi ṣiṣẹ́. Ọlọ́gbọ́n o, olóye o. Ṣé rí a máa ń ṣàdúrà kan pé k'Ọlọ́run jẹ́ ká jèrè iṣẹ́ ọwọ́ wa. Bẹ́ẹ̀ ni, gbogbo ìgbà tó bá tásìkò tí mo fẹ́ jèrè iṣẹ́ ọwọ́ mi pátá, Ọlọ́run ọba má mẹ́mi mi lọ o. Má fi mí ṣàwátì o. Má jẹ́ kí oríkì ara kó relédè mí. Ṣé rí ẹ máa rí àwọn èèyàn ní ìgbà tó bá wà ní òwúrọ̀ tí à ń pè ní early age, a ṣiṣẹ́, a tọ́ ọmọ, a tọ́ ìyàwó, a tọ́ ẹbí, a sanwó ilé, a sanwó iléèwé, a san gbogbo ẹ̀. But ìlera
ìtọ́jú ara ẹ̀ kò ní mójútó ara ẹ̀ nítorí pé jẹ́ ń lé sí mi ń lé sí ẹ à ń pè ìlera láàrin èmi àti ẹ èlò lọ́ fi ń treat typhoid and malaria báyìí tó bá fẹ́ treat typhoid and malaria báyìí tí o bá ti ní up to 10,000 naira lọ́wọ́ o lè treat typhoid and malaria àyàfi tó bá máa lọ ra àgbo tó bá máa lọ máa ra àwọn oògùn tó máa ń ṣà ok ẹni tó lọ́mọ méjì ẹni tó lọ́mọ mẹ́ta ẹni tó fẹ́ sanwó ilé tó fẹ́ sanwó school ó wá feel symptoms pé bóyá ara òun ò yá ara òun ò le ó wá lọ hospital àbí pharmacy ó wá kọ oògùn 25,000 naira fún ó dẹ̀ ń gba sálárì bíi 50 àbí ó wá ní 25,000 yẹn lọ́wọ́ ọmọ ìtì jẹun ìyàwó ìtì jẹun kò náṣọ lọ́rùn láàrin èmi àti tí ìwọ gan bá ṣàánú ẹ̀ tó kó 25,000 naira yẹn fún kó lọ fi ṣe ìtọ́jú ara ẹ̀ kó lọ fi ìtọ́jú ara ẹ̀ láàrin èmi àti ọmọ yẹn ó máa bọ́ sí ibi tó ti ń ta àgbo ó máa bọ́ sí ibi tó ti ń ṣa oògùn ó máa lò ó láàrin ọjọ́ méjì ọjọ́ mẹ́ta tára ẹ̀ bá kọ̀ra mókun díẹ̀ ó máa wò bára òun ti yá á tún gba ibiṣẹ́ lọ làálàá kòkò á tún lò tẹ́ bá rí pé gbogbo àwọn ẹlòmíì tó máa ń sọ pé ó fọjọ́ ọlọ́jọ́ lọ kí ni àwọn èèyàn fi ń fọjọ́ ọlọ́jọ́ lọ àìmójútó ìlera ara wa àìbìkítà fún ara wa àìní àkíyèsí ara wa ló máa ń fà á tí àwọn ẹlòmíì bá fi ń gbọ́jọ́ ọlọ́jọ́ lọ wípé ẹlòmíì wà pé tẹ́ bá rí ní ọjọ́ orí ẹ̀ ó ti dàgbà jọjọ́ orí ẹ̀ lọ níbi ìdààmú níbi làálàá kòókò níbi àìmáfira ẹni lọ́kàn balẹ̀ àìmá jẹ nǹkan tó tọ́ àti tó yẹ àìmá fura èèyàn nísinmi ó dà pé mo rò kódà kan ti program life àwọn èèyàn dúdú débi pé láti ìgbà tó bá ti bí wa gẹ́rẹ́ sí ilé ayé àwọn èèyàn kì í nísinmi títí dọjọ́ ogbó jẹ́ ń lé sí mi ń lé sí ẹ tí wọ́n bá ti bí ẹ lọ́ ti máa mú ẹ lọ sí crèche tó ń pè ń jẹ́ ló sinmi wà á bẹ̀rẹ̀ primary tó bá dé wà á lọ lẹ́sìn tó bá ti ṣetán wà á lọ secondary school wà á lọ university wà á kàwé wà á ríṣẹ́ tó bá tún ríṣẹ́ ọ̀hún tó owó oṣù ẹ tó ń gbà kò lè tó ẹ ná àfi tó o bá ti nọ́mọ àbí tó o bá ti níyàwó ó yá owó oṣù ẹ tó wá tó ẹ ná tán tó bá tún wá tásìkò tó yẹ kó fẹ̀yìntì kó máa gbowó fẹ̀yìntì owó fẹ̀yìntì yẹn ò ní tó tọ́jú ara ẹ mọ́ o tún ní láti wá ṣẹ́kúṣẹ́ apá ẹ títí tí lọ́jọ́ máa fi dé ìgbà wo wá ni àwọn ẹ̀dẹ́ ènìyàn fi ń sinmi lórí ilẹ̀ ayé ẹlòmíì máa ṣiṣẹ́ ó máa ṣiṣẹ́ ó máa sìn ìjọba tó bá sìn ìjọba tán owó ìfẹ̀yìntì ẹ̀ tó bá tún fún lóṣooṣù owó yẹn ò ní tó ná mọ́ àfi tó bá tún wá iṣẹ́ kún iṣẹ́ apá ẹ̀ tó bá yá ẹ máa ní pé kí ló ṣe bàbá orí kò fọ́ wọn ni wọ́n kò fẹsẹ̀ kọ́ ni wọ́n kò sùn wọn jí mọ́ ni ìrọ̀lẹ́ ń pa o bàbá òsùn lásán tí wọn ò jí mọ́ o ìkọ̀kan tí ń ṣe bàbá ìkọ̀kan tí ń ṣe màmá ìkọ̀kan tí ń ṣe ẹ̀gbọ́n tí ń ṣe àbúrò nínú àgọ́ ara tí ẹ̀ bìkítà tí ẹ̀ kọbi ara tí ẹ̀ nákìyèsí yorùbá ní pé olè ò ní jàgbà kó má ṣe é lójú fìrí páṣá òfura pánsá jáná àjà òfura àjájì bónílé òfura olè ní kó wọn lọ ìwọ tí o wà má rò pé o kò ní déjí láàárọ̀ o feel weak o feel intolerant àbí báwo lẹ́yìn pé o ò ní agbára o ò ní okun ara ẹ̀ ò jí pépé láti dìde lọ síbi oúnjẹ òòjọ́ ẹ̀ kò sẹ́gbọ̀n ẹ̀ o ní láti lọ àbótiríṣẹ́ ń bò míì tí ó ti ríṣẹ́ sílé epo àbótiṣẹ́ sí bank o ní láti lọ torí tó o bá lọ o lẹ́nu tó máa bí ẹ ọmọ àgbẹ̀ ń pérì ìyàwó á jẹ ọmọ á jẹ kò sí ọjọ́ ìsinmi fún wa mọ́ ní ilẹ̀ adúláwọ̀ nítorí pé iṣẹ́ tó bá ṣe láti ọjọ́ Monday di Friday ọjọ́ tó bá di ọdún bíi Saturday and Sunday weekend tó yẹ kó tún fi sinmi tó bá fi wà nílé iṣẹ́ kí làwọn ọmọ máa jẹ kí ni ìwọ fún rẹ gan máa jẹ iṣẹ́ tá à ń ṣe ní ilẹ̀ kùtù ojú báyìí owó tá a bá pa lójúmọ́ la fi ń jẹun kò sí ọjọ́ ìsinmi mọ́ ọlọ́gbọ́n o olóye o ìlera lògùn ọrọ̀ ẹ jẹ́ ká mójútó ara wa o bẹ́ẹ̀ ni jẹun kó wá lògùn òun ló máa ń gbẹ̀yìn kìràkìtà ohun tí à ń jẹ lẹ́nu ìsinmi ṣe kókó nínú ayé ẹ̀dá bẹ́ẹ̀ ni wọ́n ní kọ́mọ tó jogún èmi á jọgbọ̀n ọmọ tá ò kọ́ òun ló ń gbélé ta kọ́tà ṣe rí ìwọ tí o bá jẹ́ ọmọ kùtù òjíire kò sí ó báyìí lè jẹ́ gbogbo nǹkan tó nǹkan máa ṣẹ́ lórí ilẹ̀ alàyè pátá kò sí nǹkan tí yóò bọ́ ò ti sọ̀rọ̀ ní ìpa ẹ̀ pátá gbogbo ẹ̀ mo fẹ́ kó máa mọ̀ pé gbogbo nǹkan tó bá ti ṣẹ́ pátá tí nǹkan yẹn bá ṣẹ́ bó nǹkan tí òyìnbó sọ nípa nǹkan tó ń ṣẹ́ yẹn kó wá tún nǹkan tó ń ṣẹ́ yẹn sí èdè Yorùbá tó bá ti wá tún ọ̀rọ̀ yẹn sí èdè Yorùbá wá wá lọ wá òwe tí àwọn Yorùbá pa nípa nǹkan tó ń ṣẹ́ yẹn àṣà ẹ ti dé ìtura ti dé bẹ́ẹ̀ ni Yorùbá ní pé òwe lẹ́ṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́ṣin òwe tí ọ̀rọ̀ bá sọnù òwe la máa fi wá
ìlera lògùn ọrọ̀. Ẹ má jẹ́ kí n yà káàkiri. Kí là ń pè ní ìlera? Nǹkan mẹ́ta: ìmọ́tótó, oúnjẹ jíjẹ, ìsinmi àti bẹ́ẹ̀ 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 lọ. Níbi kò kí ń ṣe yẹn lásán náà o. Tí o bá ń gbé pẹ̀lú ẹni tí ò fi ẹ́ lọ́kàn balẹ̀, ẹni tí ò fún ẹ ń sinmi, ó ń fa ìlera fúnyàn o. Bẹ́ẹ̀ ni òun ló ń pè ní high blood pressure, hypertension, depression. Kò kí ń ṣe oúnjẹ jíjẹ nìkan àti ìsinmi. Nígbà tó bá sinmi tí ọkàn ò balẹ̀ ńkọ́? Ó wà nínú ilé ẹ̀, ó ló fẹ́ sinmi, ò ń ronú gbèsè tó jẹ, ò ń ronú ìyàwó tó ń bẹ fa wàhálà, ò ń ronú ọkọ ẹ, ò ń ronú bàbá, ò ń ronú ìyá, ò ń ronú ọmọ, ò ń ronú bó ṣe máa jẹ́ èèyàn láyé, ò ń ronú bó ṣe máa kúrò ní ipò tó wà, ó tún fẹ́ gbé ipò pupa, ó tún fẹ́ dé ipò gíga. Ìyẹn lásán ìkọ̀kan ni ló ń dálẹ̀ láàgọ́ ara. Ọlọ́gbọ́n ò, olóye ò, ìlera lògùn ọrọ̀. Jẹun kó wá lóògùn, òun ló máa ń gbẹ̀yìn kìràkìtà o. Ẹ jẹ́ ká ṣe níwọ̀ntúnwònsì. Ara wa tẹ́ ń wò yìí, ó ń fẹ́ ìsinmi o, ó ń fẹ́ ìsinmi. Gbogbo nǹkan tí ẹ̀dá bá ti ń ṣe láyé yìí, a gbọ́dọ̀ máa ṣe jù, má máa sùn jù, má máa jẹun jù, má máa rojọ́ jù, má máa ṣiṣẹ́ jù. Nǹkan tó wá da tíyàn lè máa ṣe jù náà ni kó máa fúnra ẹ̀ ń sinmi. Ẹ jẹ́ ká fúnra wa ń sinmi. Ẹ̀yin ìjọba, ẹ̀yin ìjọba, ẹ̀yin ìjọba, ẹ jẹ́ ká dẹ̀ ẹ́. Ní ìgbà kan, owó àsìkò ni òyìnbó máa ń san. Ní ìgbà tí ẹ dá iṣẹ́ lẹ̀, iṣẹ́ èèyàn mẹ́jọ, ẹni kéèyàn méjì máa ṣe, iṣẹ́ èèyàn méjì, ẹni pé kéèyàn kan máa ṣe nítorí owó tẹ́ fẹ́ fún un. Tí ẹni ò bá dẹ̀ ṣe tó bá fi iṣẹ́ lẹ̀, ẹni tó nídìí iṣẹ́ yẹn máa wá ṣe. Ṣé rí ẹ̀yin ìjọba, ẹ̀yin ìjọba, ẹ̀yin ìjọba, ẹ̀yin ìjọba, ẹ̀yin ìjọba, ẹ jọ̀ọ́, gbogbo nǹkan tó wù kó lè jẹ́ pátá, ẹ jẹ́ ká gbìyànjú láti yọ ìṣẹ́ kúrò ní ìṣẹ́. Ẹ jẹ́ ká, ó ní pé tí ebi bá ti kúrò ní ìṣẹ́, àbùṣébùṣe. Ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́, ẹ fún àwọn èèyàn wa ní àsìkò, ẹ fún wọn ní ẹ fún wọn ní ààyè láti tọ́jú ra wọn. À ń ṣiṣẹ́ bí ẹni, à ń jẹ̀jẹ̀ ìrírí. Ṣiṣẹ́ wà lóòrùn, ẹni máa jẹ́ wà ń bòjí. Ẹ wá sọra yín di ajínasẹ̀ tó ń jẹun ajígbọ́n ni. Òwe yẹn ẹ jẹ́ ń tún fún yín. Ta ló ń jẹ́ ajínasẹ̀? Ta ló ń jẹ́ ajígbọ́n ni? Ajínasẹ̀ ni ẹni tó jí lówùúrọ̀ kùtùkùtù, tó jókòó wájú ìta, tó nasẹ̀, kò níṣẹ́, kò lábọ̀, kò lọ sódò, kò lọ sóko. Òun ló ń pè lájínasẹ̀. Àwọn wo ló wá ń pè lájígbọ́n ni? Ajígbọ́n ni lẹni tó jí lówùúrọ̀ kùtùkùtù, tó gba ọ̀nà oko lọ. Kí ló dé tó wá fi ń pè wọ́n lájígbọ́n ni? Ni pé tó bá jí lówùúrọ̀ ní ilẹ̀ Yorùbá, tó bá ń lọ sí oko, tó bá rí àwọn ewéko tí èrì ti sẹ̀ sí, kò sí bó bá ṣe wù kó máa gba àárín ewéko yẹn lọ, wàá máa fi ara gbá àwọn ewéko yẹn. Gbogbo èrì tó dẹ̀ sẹ̀ sí ewéko yẹn máa yí ẹ lára, wọ́n máa gbọ̀n sí aṣọ ẹ. Òun ló fi làwọn Yorùbá ti sọ pé ẹ̀yin ẹ sọra yín di ajínasẹ̀ tó ń jẹun ajígbọ́n ni. Ẹ̀yin ìjọba, ẹ̀yin ìjọba, ẹ̀yin ìjọba, tẹ́ bá ń dáṣà pé kò sẹ́ni tó lè mú yín, ẹ mọ̀ pé ẹnìkan wà tó lè mú yín tó ju ẹ̀yin ìjọba lọ. Òun ni Ọlọ́run ọba Elédùmarè. Tó bá jù mí lọ, ò ju Ọlọ́run lọ o. Ìlera lògùn ọrọ̀. Mò ń bọ̀, mi ò tíì dé.
lè fún yàn o. Ohun tí o kò ní ó lè fún yàn o. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. 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 Ohun tí o kò ní ó lè fún yàn o. Ohun tí o kò ní ó lè fún yàn o. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ọlọ́gbọ́n nìkan ni mo pè.